Ẹ káàbọ̀ padà nínú ẹ̀kọ́ ṣáájú àwa agbami differentiation. Mo ṣàlàyé ẹ̀kọ́ yìí látàgbọ́nrin gradient of function. Ní báyìí, màá máa ṣàlàyé bá ṣe lè mọ wá derivative function kan láti first principle. Ẹ wá nǹkan fìdílé, ẹ bá mi ká lọ. Wọ́n láń pè ní differentiation. Òun náà ni ó kọ mí tí wọ́n tún máa ń pè òun náà ní kíni o derivative. Kódà wọ́n tún lè pè ní kíni o differential coefficient. Differential coefficient. Òun gangan ni pé tó bá tún wà ní functional form ká pé f of x mi ló jẹ́ y. Functional form náà ni pé f prime of x mi mo lè pè ní differentiation náà tàbí kí n sọ pé y prime differentiation náà ni o. Tàbí tí n bá fẹ́ kọ́ ní Leibniz notation yóò mọ̀ jẹ́ kí ni o dy ds. Gbogbo àwọn orúkọ tí mo kọ àkàlẹ̀ ẹgbẹ́ náà ló kọ. Èmi bẹ́ẹ̀ ṣe orúkọ méje mo ní. So òun náà ní àwọn orúkọ oríṣiríṣi tá a máa lò fún. So nínú àwọn tí wọ́n á fẹ́ ká mọ̀ pàápàá jùlọ fáadà jẹ́ ọmọ y kìtà ń tẹ̀lé wa òun náà ní pé bó la ṣe lè máa wà differentiation from first principle. Differentiation from the first principle. Rí first principle. Òun náà ní algebraic method tá a lè fi mọ wá gradient point kan. Algebraic method tí mo lè fi mọ wá gradient point kan. Òun ni first principle. Àgbàláyé rẹ̀ yékéyéké nísìnyàn. Ọ̀yà ẹja lọ ibi ìta lọ lẹ́ẹ̀kan. Ká pé mo ní plane mi báyìí o. Mo tún wá ní curve mi. Ká pé point P mi ibi báyìí náà tún ni. Point Q mi náà ibi báyìí ni. Ṣé mo pé mo mọ̀ pé ọ̀nà tí mo lè mọ gbà wá gradient point òun náà ni kí n mọ jẹ́ pé kí ni o. Kí n wá in tí kọ́ọ̀dù rẹ̀ ó jẹ́ gradient kọ́ọ̀dù mi. So kí n máa wá límìtì rẹ̀ báyà àlékún tó bá bá kí n mọ tẹ́ǹsì àlékún yẹn sí 0 tí n bá ti ń súnmọ́ 0 ajá sí pé yóò mọ súnmọ́ answer mi. Mo rò bó ti ń bá ìtumọ̀ náà ni pé gradient PQ mi báyìí yóò mọ dọ́gba pọ̀ mọ́ gradient P níwọ̀n gbà tí àlékún mi bá ti ń ṣe kí ni o tí bá ti ń súnra kì sódò. Ọ̀yà ká pé níbí báyìí nísìn mọ́ àní function mi ẹja kó lákòótán ká pé y mi jẹ́ function of x. Ajá sí pé coordinate mi báyìí sẹ́yìn pé yóò jẹ́ x f of x. Mo fẹ́ derive formula yẹn ibi tó ti wá ibi tí derivative yẹn ti wá gangan ni ẹ̀ pé first principle. So tí y mi bá jẹ́ f of x sẹ́yìn pé x axis lélẹ̀ y axis lélẹ̀ yìí náà àbí q mi sẹ́yìn pé x mi ni àbí kápẹ́ lékún bá tún bá x plus h. Kápẹ́ lẹ́yìn dọ́gba pẹ̀lú s plus h point yìí ajá sí pé q mi ó máa jẹ́ kí ni o s plus h. Ọ̀yà kí ni f of x rẹ̀ ó máa jẹ́ báyìí kí ni y rẹ̀ ó máa jẹ́ òun náà ní pé bí tí bá ti rí x níbi dàdàngọ́mì yìí kí n mọ gbé s plus h sí ajá sí pé ó máa jẹ́ s plus f of s plus h ajá sí pé ó máa jẹ́ kí ni o f of s plus h. So ti fi bá ọ̀yà jẹ́ ká wá gradient kọ́ọ̀dù yìí o ẹ má gbàgbé change in y divided by change in x. Ẹgbẹ́ slope mi pé mo dẹ̀ lè kọ́ mo ti sọ fún wa pé mo lè kọ́ gẹ́gẹ́ bí f prime of x yóò máa jẹ́ kí ni o change in y over change in x tí ń ṣe y2 minus y1 x2 minus x1. Ẹ mọ́ dára nílà y1 mi rè y2 mi rè x1 x2. Tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ dáadáa y2 mi bí báyìí kí ló ń dọ́gba pẹ̀lú arákùnrin yìí ni o f of s plus h minus ọ̀yà kí ni y1 mi f of x f of x then divided by x2 ọ̀yà kí dẹ̀ ní x2 mi s plus h minus x. So tí ẹgbẹ́ tí n bá ṣe síwájú sí ilé ọmọ jẹ́ kí ni o f of s plus h minus f of x divided by s àti s wọ́n dòdò ilé ọmọ ajẹ́ kí ni h. Kí lè wá ṣàkíyèsí ẹ rí i pé gradient eléyìí at kí ni o pq lélẹ́yìí ṣùgbọ́n tí n bá fẹ́ find the gradient point p yẹn ajá sí pé gradient point p yẹn náà kí lè ṣàkíyèsí h mi ó mọ sún kì sódò ẹ rí i pé tí point yìí tí q yìí tí bá ti ń gbẹnu lé p ajá sí pé h yẹn náà mọ súnmọ́ x. Mo rò bó ti ń bá h yẹn mọ súnmọ́ 0 ṣe pé ìwà ìhun pé tí q wá tí ń wá tó ti ń súnmọ́ p tí point mi tó jẹ́ x mi báyìí tó náà súnmọ́ x mi báyìí túmọ̀ náà ni pé h yẹn mọ súnmọ́ 0 yóò máa jẹ́ kí ni o limit
mo rọ̀ wá àwa tó bá yẹ pé a ti gbàgbé fídíò lórí limit yẹn jẹ́ ká lọ wò padà. So ilé ọmọ jẹ́ limit as h tends to 0 f of s plus h minus f of s divided by h. Intari bí by òun náà ní kíni o bá a ṣe mọ differentiation from the first principle. Formula tá a máa lò lélẹ́yìí ẹgbẹ́ àbùkátà láti hàn yóò mọ jẹ́ f of s plus h minus f of s divided by h. Bó wà ní tí wọ́n wá ní ká wá differentiation function kan láti first principle. Ẹgbẹ́ pé wọ́n ní differentiate the following from the first principles. First principle. Ẹ̀wọ̀n gbàgbé mo ní first principles. Òun náà ni ọ̀nà tá a lè mọ gbà wá gradient function kan algebraically. So ti bá so ti ká pé number 1 f of x mi is equal to x squared. Number 2 y ẹ mọ dára yín láàrin tí wọ́n kan náà ni s cube. Ó ti mo wá fẹ́ mo tá bá ti lo first principle yẹn di pé a lè fi mú òfin differentiation yọ. Aláwọ̀kọ́ nísìn number 1 f of x equal to x squared. Ẹ mọ́ gbàgbé formula wa rí pé yọ́ mọ́ jẹ́ kí ni o f prime of x mi ṣe ń pé functional notation lélẹ̀ mo ní ta bá fẹ́ kọ́ ní Leibniz method Leibniz notation a lè sọ pé dy ds kan náà ni ẹ mọ́ dára yín láàmú. So ti èké dẹ̀ ṣe olófa ní túmọ̀ ní tí mo kọ yóò dy ds lẹ́mọ̀ pé ẹ mọ̀ pé dy over ds o òun náà ni pé kí ni o limit as h tends to 0 ẹ mọ̀ how f of s plus h minus f of s divided by h. Kò wá lè rárá o ẹ jẹ́ ká mọ̀ tẹ̀síwájú lórí rẹ̀. Ajá sí pé f prime of s mi ti ń ṣe derivative tó jẹ́ pé differentiation náà yóò máa jẹ́ kí ni o limit as h tends to 0. Nísìnyí báyìí wọ́n fún mi ní f of x mi pé kọ́ mọ jẹ́ x squared. Ajá sí pé f of s plus h mi kí ni ó mọ jẹ́ ìtumọ̀ náà ni pé kí ni o ibi tí n bá ti rí x níbi arákùnrin yìí ké mọ jàrọ rẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú s plus h. Òun náà ni pé x ń bíbà yẹn kan jàrọ rẹ̀ ẹjọ́ ọmọ di s plus h ayé pé ọmọ jẹ́ s plus h everything squared yóò máa jẹ́ kí ni o s plus h squared minus kí ni f of x mi ẹ̀yin náà wọ́n fún wa x squared then divided by h. Ẹja tẹ̀síwájú lórí ilé ọmọ jẹ́ limit as h tends to 0. Ẹ̀dí pé tí n bá expand dàdàngọ́mì nígbà pé perfect square ẹ mọ́ gbàgbé nínú ta ṣe dẹ́ ìgbé ta bá fẹ́ expand perfect square a máa square alákọ̀ọ́kọ́ a mọ̀ square ẹlẹ́ẹ̀kejì plus product 2 àti alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì 2sh ló jẹ́ ń get ẹ̀ báwọn then minus x squared gbogbo àwọn eléyìí àti ṣe òṣò then divided by h. Kí lẹ ṣàkíyèsí dàdàngọ́mì yìí gẹ́ra wọn kónkálukó sinmi so ilé ọmọ ajẹ́ kí ni limit as h tends to 0 2sh plus h squared divided by h. Kí lẹ ṣàkíyèsí o ẹ rí pé h kọ́mọ̀ ní àyè méjèèjì o h kọ́mọ̀ ní àyè méjèèjì o ẹ rí pé tí n bá gbé h mi jáde ilé ọmọ jẹ́ kí ni o kí ni ọmọ kù 2s plus h tẹ bá ti factor common factor jáde ajá sí pé mo divide àwọn táàmù yẹn pẹ̀lú tẹ gbé jáde yẹn so ti bá wọn ẹ rí pé tẹ́lẹ̀ 2sh ni mo wá gbé over h fáǹfààní àwọn táàmù bọ́n ṣe wọ́n ṣe báyìí so ilé wa gèlè ilé iná gèlè kí ló kúnlẹ̀ limit as h tends to 0 h 2s plus h over h. Kí lẹ ṣàkíyèsí h gé h o máa jẹ́ h tends to 0 2s plus h. Ajá sí pé tí h mi bá ti ń súnmọ́dọ̀ òun náà ni pé kí ni màmá ní kí ni 2s plus 0 which is equal to 2s bí tí n bá ti rí h came off 0 sí yóò mọ̀ jẹ́ 2s. Ajá sí pé tí f of x mi bá jẹ́ x square tí n wá derivative ẹ̀ láti first principle yóò mọ̀ jẹ́ 2s. Ẹ dákun ẹ jẹ́ ká dé o mo fẹ́ mọ́fin kan yọ ni o ẹ jẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì náà ìbéèrè kejì ní y